Ẹ káàsán o gbogbo ọmọ Yorùbá, ẹ sì kú dédé àkókò yìí gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Orúkọ mi ni Ọlátúndé Tíámíyọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Igwe pèdèpèdè. Yorùbá ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀, olóhùn lọ sóko òun lọ sódò, tó o bá toko dé tó o bá todò dé ibẹ̀ lọ́ba, tó túmọ̀ sí pé kì í dé bá ní káyẹrí, gbọ̀ngbọ̀n ló ń kan lọ́rọ̀. Ṣẹ́rí téèyàn bá jẹ́ ọmọ Yorùbá àtàtà tó lẹ́jẹ̀ Yorùbá lára, tó jẹ́ pé ẹ̀jẹ̀ ojúlówó ọmọ Yorùbá ló ń sàn nínú ẹ̀jẹ̀ rẹ̀ lọ sókè lọ sódò, tó sì jẹ́ ẹni tó jẹ́ pé Ọlọ́run fún lẹ́bùn láti lè gbóhùn, láti lè sọ̀rọ̀ kó fakùn mú òkun yọ, tó wá jẹ́ èèyàn tó bá ń fẹ́ ń dá sí gbogbo nǹkan tó bá fẹ́ kó dára bíi tiwa báyìí, yóò fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa lákòókò yìí lórí ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ wo ni? Ọ̀rọ̀ àwọn bàbá wa ọba aládé ńláńlá méjèèjì tí àwọn òyìnbó fà lọ́wọ́ sókè láti ìgbà tí àwọn òyìnbó ti ń bá wa ṣe papọ̀ láti kó wa lẹ́rú, láti ṣe dáadáa sí wa àti láti ṣàbúrò ọwọ́ wọn fún wa. Torí àwọn òyìnbó tó kó wa lẹ́rú wọ́n ṣe dáadáa, wọ́n là wá lójú, bákan náà wọ́n tó ṣàbúrú. Mo ń sọ nípa bàbá wa ọba aládé àwọn ọba Ilé Ifẹ̀, ọba Ọọ̀ni Ilé Ifẹ̀. Ṣé mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni orí àpèrè yẹn gangan òun ni a fẹ́ sọ nípa ẹ̀, torí pé kò ń ṣe àwọn ọba tó wà ń bẹ̀ ń sìn lòyìnbó rí, kò dẹ̀ kí ń ṣe àwọn tó wà ń bẹ̀ ń gbà yẹn lòrìbó òyìnbó dámọ̀, bí ó ṣe wípé nígbà tí wọ́n béèrè ìtàn wa, tí wọ́n ò bí ìtàn wa ṣe lọ, wọ́n rí wípé àwọn ọba méjèèjì yìí, Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, òun náà ni àwọn lè, torí àwọn lè súnmọ́ káwọn gbé bí aṣíwájú tí àwọn ò fi rí iṣẹ́ ọwọ́ àwọn ṣe ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kankan wà tí mo kíyèsí, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tàbí tá a jẹ́ bloggers tàbí tá a jẹ́ ẹni aláwìroko aláwìrodò orí social media tí à ń sọ, tí ọ̀pọ̀lọpọ̀ kíyèsí, bẹ́ẹ̀ a sì kíyèsí o, bẹ́ẹ̀ a ti ń bẹnu wa lọ tí ń pa wá bá ní ìlú sọ. Ní tèmi kíyèsí rèé, mo wò láti ilẹ̀ wípé owó tí ìwà wọn pa pé bẹ́yẹ bá ṣe lọ náà ṣe ń sọ̀kò ẹ̀. Ìdásílẹ̀ ìlú kọ̀ọ̀kan ó ló ń ṣokùnfà bí tí wọ́n ń gbé orí ìtẹ́ ìlú yẹn ṣe bó ṣe máa ń rí nílẹ̀ Yorùbá tá bá ní ká wò dáadáa. Mo kíyèsí wípé ìṣèjọba Ọ̀yọ́ ó wù mí púpọ̀. Àwọn òyìnbó tí ìdọ́dọ̀ wa tí ìṣèjọba Ọ̀yọ́ tá bá wò dáadáa, ìṣèjọba Ọ̀yọ́ àtọ̀yọ́ empire ni o, àtọ̀yọ́ ilé ni o, àtọ̀yọ́ gbowó ni o, àtọ̀yọ́ gbá ni o, àtọ̀yọ́ àwo ni o, Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́. Ìṣèjọba yẹn ọkàn sẹ́pẹ́rẹ́ díẹ̀díẹ̀. Kí ló fi sẹ́pẹ́rẹ́ díẹ̀díẹ̀ ni wípé àkókò oníkálùkù, ìgbésí ayé oníkálùkù, ìwà oníkálùkù àtàwọn èèyàn tán bá wọ ṣèjọba ni ó máa sọ bí àkókò rẹ̀ ó sì rí. Ìṣèjọba Ọ̀yọ́ wà nínú ìṣèjọba tí àwọn ìṣèjọba wa tí wọ́n kọ́pì tí wọ́n fi ń ṣèjọba. Ìṣèjọba Ọ̀yọ́ wà nínú ìṣèjọba táwọn ìjọba ológun kọ́pì tí wọ́n fi ń ṣèjọba. Torí wípé ìṣèjọba Ọ̀yọ́ ó dàbí ìṣèjọba àwọn jagunjagun ni. Ìṣèjọba orí àpèrè yẹn dàbí ìṣèjọba jagunjagun. Ṣùgbọ́n ìṣèjọba Ilé Ifẹ̀ òun gangan la lè pè ní ìṣèjọba bí ìṣèjọba tí wọ́n fi ń ṣe ètùtù náà ń forí ìtẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀
ètùtù ni wọ́n fi ń ṣe. tẹ́ ẹ bá kíyèsí dáadáa ni o, mi ò sọ̀tàn o, torí mi ò nífẹ̀ẹ́ sí láti sọ̀tàn. irú aṣọ àbùkù títàn máa ń dáwọ́ ọ̀yàn náà ni ti ń dáwọ́ àwọn tí wọ́n ń pìtàn yìí. ó sì dáa, èmi ò ń kan onítàn lábùkù ní tèmi náà, torí pé true pé agbọ́tàn lọ́tún agbọ́ lọ́sì ó yàtọ̀ síra wọn, agbọ́ tátàtà agbọ́ tútùtù agbọ́ papọ̀ adà papọ̀. làwa náà tiẹ̀ fi ń gbọ́ nǹkan kan, ó jẹ́ ojú òótọ́ la fi mọ̀ nǹkan kan. akàwé lẹ́yìn akọ̀tún akòsì la fi mọ̀ nǹkan kan. tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá àwọn tó bá bínú ìdílé ọba ni wọ́n mọ ìtàn ìrìn àjò ntọ́jẹ́ mọ́ba, àwọn ni wọ́n sì ní ẹ̀kọ́ ọba lára. àwọn tó bá ní bínú ìdílé ọdẹ ẹ̀kọ́ ọdẹ ni wọ́n ní. ibi bá ti bó ní kálukú ní ọ̀sọ̀rú ẹ̀kọ́ tí ó ní lára o lẹ́yìn àtijọ́, kó tó di wípé ọmọ ọdẹ náà dá sọ̀rọ̀ ààfin ní ìsìn báyìí. ọmọ ọdẹ ti ń dá sọ̀rọ̀ ààfin. tọ́lọ́pọ̀lọpọ̀ àwa tá à ń dá sọ̀rọ̀ yìí gan sìn gan ọ̀pọ̀lọpọ̀ wa gan wọn ìjọba nù ìdílé wa. àwọn la sì ń kọ́ńtró àwọn bá ń sìn pé kábíyèsí bó ṣe yẹ kẹ́ ẹ ṣe rèé, bó ṣe yẹ kẹ́ ẹ ṣe rèé, bó ṣe yẹ kẹ́ ẹ ṣe rèé. ohun tí mò ń tẹ̀ láti sọ ó ní wípé ẹ jẹ́ ká fi àwọn ọba wa lára balẹ̀. ìrìn àjò Aláàfin àti Ọọ̀ni bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ kò yẹ kó jẹ́ eléyìí tá a máa gbàgbọ́ ọtí lórí ẹ̀rọ ayélujára, kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ rárá. tó bá ti wà fẹ́ wáyé bẹ́ẹ̀ pé a rò pé a fẹ́ gbé wọn lárugẹ, kì í ṣe àwọn ibi ọkùsí lókùtà máa wò táyì máa yẹ̀gẹ̀rẹ̀ ẹnu sí wọn. ẹran tí ń gba tí bàbá wọn oníṣẹ́ gorí oyè náà báwọn kan sì bẹ̀rẹ̀ sí mú ọbú nìyẹn. nítòótọ́ lè mọ́jà wọn tí wọ́n yìn wọ́n sìn ni wọ́n ń bu wọn gbà náà o, a sì lè rí nínú àwọn tó yìn wọ́n sìn tán náà ti bu wọn sẹ́yìn. bàbá yìí lọ sí Amẹ́ríkà ń gbà náà lọ wọ́n kó àwọn ẹmẹsẹ̀ dání láti lọ gbé àṣà wa lárugẹ, láti display tó ń pè ní àṣà àti culture ilẹ̀ Yorùbá. wọ́n bú wọn bíi kódà ò lè mọ̀ pọ̀ bá ní wọ́n bú. ò lè mọ̀ pọ̀ bá ní wọ́n bú wọn bíi. ìgbà náà wọ́n sì wo fídíò mi báyìí títí wọ́n sì bú ẹ̀rín músẹ́, màá wò mí màá pòṣé nínú àgbékalẹ̀ ẹlòmíì ń kanra ìlábùkù, ó rò pé ọba kan ló ń kàn lábùkù. ẹ mọ̀ pé ẹ̀yìn tó ń gbò sùsùn tó mú aṣọ ara wọn ara rẹ̀ tó bọ tó pò mẹ́rẹ̀, aláṣọ míì kọ́ mọ́ ṣàfihàn ni kó jìnnà sí i. eléyìí ò lè fọṣọ ìyá ó tún jóná. tábàpẹ́ ọlọ́mọ Yorùbá ẹ jẹ́ ká lọ lẹ́kọ̀ọ́. ọjọ́ orí nìkan ló kúta ní ọjọ́ orí bíi háràhárà, àlẹ́kọ̀ọ́ kankan mọ́. àmì ìtàn lórúkọ nísìnyí ọgbọ̀n tó máa sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ wọn sì máa rùn táǹgá bá padà gbọ́ gan-an yín mọ̀ pé àtẹ́lẹ̀ bá sì padà gbọ́n tó sọ yìí sọ yẹ kó post ẹ̀. ṣé ọba Abdulhakeem Ọwọ́adé ṣe lérò pa ń bú tẹ́ ẹ bá ń bú Aláàfin? orí tí Aláàfin ẹ̀ lẹ̀ ń bú. ṣé ọba kábíyèsí wa Onílé Ifẹ̀ ọba orúkọ tí mo tẹ̀sí gbàgbé orúkọ tí wọ́n ẹ mọ̀ nígbà táwọn ti pẹ́ lórí oyè Ọ̀jájá sórúkọ tí wọ́n ṣé ẹ rò pé báyà àwọn ọmọ bàbá ni ẹ̀ ń bú? Ògúnwùsì ṣe rò pé lẹ̀ ń bú? ẹ bú Ògúnwùsì, Onílé Ifẹ̀ ńlẹ̀ ń bú. ńlẹ̀ ń bú. ẹ jẹ́ ká fa àwọn ọba méjèèjì, ẹ jẹ́ ká fi hàn lára balẹ̀.
ọba Aláàfin Ọ̀yọ́ wọn tí ìjókòó kan farabalẹ̀ lórí àpèrè, wọn tí ìrìlẹ̀ tò, wọn tí ìrìlú tò, wọn tí ìmọ̀bi tá a darí ìṣèjọba wọn kọ àti gbé wàhálà lé wọn láyà. ṣé ká ajá kí gbipò mọ́ gómìnà lọ́wọ́ ni? àbẹ́mọ̀ pé àwọn ìjọba òyìnbó ti sọ wá dé, wọ́n ti sọ bá wọn bá wá dé ní yẹpẹrẹ. alága ìjọba àbílẹ̀ mọ̀ ju wọn lọ, alága ìjọba àbílẹ̀ jù wọn lọ, sẹ́yìn ọmọ ni kọ́sọ́ bọ̀ ní gbogbo Nàìjíríà alága ìjọba àbílẹ̀ jù lọ. lábàá kan pọ́n in lọ́wọ́ lókun tó bá lè ṣe mistake báyìí wọ́n jẹ́ kó yé ni pé wá ń bí kọ́ lọ report sọ́dọ̀ alága ìjọba àbílẹ̀ ibi tí ó belong sí. sótán bí ṣúgàjà àbí ṣúgọ̀já. bàbá yìí sẹ́ẹ̀mọ̀ yìí pé kó tó di pọ́n gorí oyè wọ́n wulẹ̀ ní àwọn gbùngbùngbùn kan pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì. ẹ sì mọ̀jẹ̀ ń tàn yín agbára Ọ̀yọ́mèsì nù ìṣèjọba orí àpèrè Aláàfin Ọ̀yọ́ ó lágbára gan. Aláàfin Ọ̀yọ́ kò lè dá nǹkan kan ṣe àfi kí ó bún àwọn Ọ̀yọ́mèsì gbọ́ wọ́n ṣe ń ṣèjọba Ọ̀yọ́ nìyẹn. yóò bún wọn gbọ́, wọ́n jíròrò lórí ẹ̀ náà wàá fún lábọ̀, wọ́n fi àbọ̀ sẹ́nu Basọ̀run wà sọ wọn pé báyà ká ṣe tàbí ká mọ̀ ṣe. tán bá ní ká mọ̀ ṣe tí Aláàfin bá fagídí ṣe ìjà ó ṣẹlẹ̀. òṣèlú inú ààfin Ọ̀yọ́ òṣèlú bẹ̀ lágbára. kò dẹ̀ sí ẹjẹ́ ń sọ kí nìkan fún yín lẹ́nìí ìṣèjọba kódà tó ṣèjọba kó ṣalága ẹgbẹ́ nílẹ̀ Yorùbá kó ṣalága ẹgbẹ́ ó lè dórí àkóso alága olórí níbì kan kó wá sọ yí pé gbogbo ohun tó dìsọ́kàn àti ohun tó wù ọ́ lọ́ọ́ padà sí ń bẹ̀ láyé tó o bá débẹ̀ ọ́ bá ìlànà bá ṣe ń ṣèjọba ń bẹ̀ ọ́ bá pàdé tó yẹ yín ọba yé yín ẹ jẹ́ kó yé yín. ọ̀pọ̀lọpọ̀ máa mi wọ́n mọ̀ ẹ̀bù ìjọba tí kò yẹ kó ṣe báyìí tí kò yẹ kó ṣe báyìí tí kò yẹ kó ṣe báyìí. àwọn àìmọye tí wọ́n bí dáa kó ṣe, àìmọye tí wọ́n bí gómìnà dáa kó ṣe táàmù rò pé yẹ kó ṣe àwọn sì mọ kò kú ní fọlẹ́sì ń gbọdọ̀ bóyá òye wa ó ti mọ̀ pé àbò ń sínú ìjọba ó ti mọ̀ pé orúkọ tó ní ọ̀bàjẹ́ ó ti mọ̀ pé òun ò ní sọ̀rọ̀. àìmọye nǹkan míì tó ti wà ní àkọọ́lẹ̀ pé bá a ṣe ṣe lélẹ́yìí nínú òfin nìyẹn o ká máa sọ ń pa tó jẹ mọ́sà. ó ní ìlànà bí wọ́n ṣe ń ṣe lórí àpèrè Aláàfin lọ́yọ̀ọ́. o ò lè sí tó wù ọ́ yóò bá ìtàn lẹ̀ yóò bá nǹkan kọ́ lẹ̀ yóò bá ní tí àwọn àgbààgbà lúnú àwọn Ọ̀yọ́mèsì ọmọ sọ létí rẹ̀. níjọ́ kan mò ń bọ́ rẹ̀ mi kan sọ̀rọ̀ ọ̀rẹ́ mi wọ́n sọ fún mi pé bóun ṣe wà yìí o ọ̀rẹ́ mi sọ fún mi pé bóun ṣe wà yìí ó ní ọmọ Ondo state lọ́rẹ́ mi yẹn ó ní nílùú àwọn nínú fámílì àwọn nínú ìdílé àwọn wọ́n máa ń kí àwọn lóríkì kan lóríkì wo ni ọdọ máa ń kí àwọn pé ọmọ òkè ọ̀ni gàlégàlé ìwọ̀n àbáyá Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ni torí pé ọ̀dà pé ní ìlú Ìgbò nílùú tí bàbá wa kábíyèsí Ọbátẹrù tí wọ́n ti jẹ ọba ọ̀dà pé Ọ̀wọ̀ ni làwọn náà mọ̀ jẹ́ ń bẹ̀ torí nù tó táwọn sọ́ngbà kan báyìí wọ́n ní pé Ọ̀wọ̀ ni òun ló di Ọ̀ọ̀ni ìpè náà ní táìtù ọba tàwọn náà. ọ̀rẹ́ mi sọ fún mi pé àwọn ni ọmọ òkè Ọ̀ọ̀ni gàlégàlé ó túmọ̀ sí pé nínú fámìlì tiwọn wọn yìí dọ̀bálẹ̀ òkè Ọ̀ọ̀ni nínú ìtàn nìyẹn o. tábà wá rí olóyè bẹ́ẹ̀ baálẹ̀ nínú ilé bẹ́ẹ̀ tàbí tọ́jọ́ bíi baálé bẹ̀ tó bá ń lọ síwájú Ọ̀ọ̀ni tó kí Ọ̀ọ̀ni pẹ̀lú ìdọ̀bálẹ̀ ẹ̀ tá ń bọ̀ nìyẹn
tàbí ká ẹ fọ́ lórí. ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń fi ń joyè àwọn ìran ọmọ ọba tó bá rí nǹkan kan tó jọ wọ́n lójú wọ́n kọ́ wádìí ọmọ abo ní wọ́n níbo ni wọ́n ti wá tó bá ti wá sọ torí pé yóò ti mọ̀ tán yóò wá mọ̀ pé àwòtọ́ ni ìran tí wọ́n dọ̀bálẹ̀ fún Ọọ̀ni tó wà lórí àpèrè. ṣé àmọ̀ yìí pé n tó ń pè ní ọba tàbí ọmọ ọba ẹ lè jọ jẹ́ age mate torí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ sọ kankan àwọn ọba wa fọ̀dọ̀ jọba wọ́n bá wo lọ́fọ̀dọ̀ jọba sẹ́ni tó gorí oyè ọba lẹ́jọ́ 50 years lọ́fọ̀dọ̀ jọba nítorí pé àwọn jíǹsì lásìkò yẹn wọ́n ti set káàkiri àwọn polo sẹ́ni tó forí orí oyè jọba ní 40 something years Aláàfin tó wà ń bẹ̀ 50 years náà bá ti le gan eléyìí Ọọ̀ni tó wà nílé Ifẹ̀ nígbà táwọn jọba ń gbà náà bí ọdún mélòó kan sẹ́yìn àwọn ti lé 40 kan tó gorí oyè sọ́dọ̀ wa ni wọ́n sáwà fi wé Aláàfin tó gbéṣẹ̀ bàbá wa Adéyẹmí táwọn gorí ní age of 25-24 sáfi wé Síkírù ọba wa Àwùjalẹ̀ níjẹ̀bú Òde táwọn gorí ní ọ̀dọ́ kékeré pé aná ti pè 20 tán fi jọba sáfi wé wọn ni ẹ wá ń dá akọpá fọjọ ọ̀dọ́ jọba arúgbó ní ń jọba lásìkò yìí ọ̀dọ́ kọ́ ní ń jọba arúgbó ní ń jọba lásìkò yìí ẹjẹ lọ fún ẹ̀yin táwọn tẹsí ń sọ̀rọ̀ wọn wọ̀nyí náà tábánikà wo oní 60 years oní 65 oní 40 oní 50 bẹ́ẹ̀ sì wà lórí omi èmi tí mo sọ náà àwọn náà ti lé 40 àti súnmọ́ 50 dáadáa. ṣùgbọ́n ẹ mọ̀jẹ̀ ń tàn yín ẹ̀kọ́ tí wọ́n ń gbénú ààfin kọ́ tàbí inú ìdílé ọlọ́mọ bá kọ́ gẹ́gẹ́ bí ọmọ ọba àgàgẹ́ tán bá ti gbọ́ láti lẹ̀ yìí pé wọ́n ti lọ wẹsẹ̀ ń táyé ẹ̀ pé yọ jọba ẹ̀kọ́ tán máa fi ń kọ́ wọ́n yàtọ̀ sẹ́kọ̀ọ́ tí ẹ̀yin ní tẹ̀sí rò pé kẹ́ control wọn yẹn. ọba tó ẹsẹ̀ gorí oyè àìmọye ifá àìmọye oríṣiríṣi àwọn ètùtù náà ti ṣe fún un ètùtù míì tí ń bẹ lára ẹ̀ lọ́wọ́ ìkọ́gbọ́lọ́ gbé dọ̀bálẹ̀ fún yàn nínú kó jẹ́wu fún tàbí kó jẹ́wu fún ìtàn yẹn tàbí kó jẹ́wu fún ìlú tàbí kó jẹ́wu fún ẹni tó dọ̀bálẹ̀ fún. kí ló dé kí ni wàhálà kí ló tẹ̀ ń da àwọn ọba wọ̀nyí láàmú kí ló dé tẹ̀ sọ wọ́n dọba nù fíìmù tẹ̀ sọ wọ́n dọba nù tíátà tẹ̀ kàn ń sọ̀rọ̀ burúkú sí wọn. nípa àwọn náà ẹ ti kún wọn láwọn jẹ wọn ti fún láǹfààní màá fàsìkò rọ àwọn kábíyèsí wa bàbá wọ ni tá ẹ bá rí nínú àwọn medium patient àwọn media passionate tẹ̀ ń fún lówó ẹ sọ pé mo bún ọ ní mi ò ní kọ́ lọ ṣiṣẹ́ ẹ dé tòrótòró fún mi o ẹ sọ bẹ́ẹ̀ fún kọ́ bẹ́ẹ̀ pé owó tẹ̀ ń fún wọn lẹ́kọ̀ọ̀kan tẹ́ máa wá kí yín olóńjọ́ fi lọ jẹ́ kí àwọn náà rò pé káwọn fi ọjà tó jẹ́ pé ní tẹ́jú lólùfẹ́ àwọn kábíyèsí wọ̀nyí lẹ́ ń sponsor wọn ẹ sọ fún wọn pé a sponsor yín torí pé arípẹ́ ń gbé àṣà Yorùbá lárugẹ ni ìyẹn ni kẹ́ ẹ bá wa mójútó kẹ́ ẹ máa ṣe lọ. Aláàfin kọ́ ló ń faṣọ ìyá rẹ̀ níyà báyìí o ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ ń padà ń faṣọ ìyá rẹ̀ níyà Ọọ̀ni kọ́ ló fẹ́ máa ṣe bíi ọ̀gá fún Aláàfin o ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń dá wa lálẹ́ Ọọ̀ni yín mú Ọọ̀ni yín mú Aláàfin ń wọ̀ ní kọ̀rọ̀kọ̀rọ̀ kíní kan mọ́ra wọn kí ni wàhálà ẹ fẹ́ mọ káwọn ọmọ 50 years lọ́gbọ́n 50 years plus tán bí ń dìlé ọba tán appoint bí ọba tó tún lọ káàkiri àgbáyé kó tó wá padà dọ́ba ẹ àmọ́ pọ̀n yàbàyàbà ẹ mọ̀ pọ̀n yọ̀bọ̀yọ̀bọ̀ ẹ fa wọn kíní ìlọrùn lẹ̀
ẹ jẹ́ gbádùn ayé wọn. wọ́n mọ̀ bọ́n ṣe lè bára wọn ṣe. tíjà bá fẹ́ ṣẹlẹ̀ níbì kan nítòótọ́ àárín àwọn 2 sí 3 jù bẹ́ẹ̀ lọ ìjà kọ́ tí mọ́ ń bẹ̀rẹ̀ bọ̀ tí tó kọ́mọ̀ jù láàrin 2. ṣùgbọ́n tíjà ń bá búrẹ́kẹ́ àwọn kan ti dá sí nu, àwọn àgbàyà àwọn adárúgùdù kan ti dá sí. èmi ò lè bú àwọn tí wọ́n ń tẹ̀lé bàbá wọn ní tẹ́pẹ́ tó máa ti débì kan wọ́n á da gègé sí bólẹ̀ orí aládé dé orí aládé gbọmọ orí aládé kíníkan wọn àwọn ìlè bú wọn. gbogbo àwọn nǹkan náà ń pè ní àṣàlẹ̀ Yorùbá tí ó bá ti jẹ́ pé a fẹ́ tọwọ́ òṣèlú tàbí rúgúdù bọ̀. ṣùgbọ́n tí ó bá ní rúgúdù ní tí wọ́n ṣe yẹn tán ṣe wọlé yẹn tí Aláàfin náà bá ṣerú ẹ pé olórí ọba dé kàn gbọ́dọ̀ bínú sí. mo rántí ìgbà tí mo wà ní rédíò Nàìjíríà mo ń ṣètò kan bẹ́ẹ̀ nígbà yẹn. ìgbà yẹn ọ̀gá wa Ajíṣe Fínní lọ́jọ́ ọ̀gá wa mo wà ní stúdíò mo wá ń lo ìpèdè kan eléyìí tó dàbí pé mo ń fúnra mi ní self endorsement bí mo ń ṣàpọ́nlé ara mi ṣe pé ìbá ní alára ló ń gbáraga. ọ̀gá yìí wọ́n rán sí mi pé tí n bá parí program kí n wá. mo wá ń lọ nígbà mo parí tán ẹni tó ní kó wá pè wọ́n ó dúró tì mí tí mi parí program mi tó ní mo ti fẹ́ parí mo ń sign off náà ni mo fi lo pèdè yẹn. mo máa ní kí ló ń ṣẹlẹ̀ kí ló ń pè mí fún lọ́ba ní ọ̀gá sọ pé mo ń fúnra mi ní self endorsement. ìgbà tí mo déwájú ọ̀gá mo ní pé ṣé kí n mọ̀ kára mi lábùkù lórí afẹ́fẹ́ ni. ìbára ló ń gbáraga gbogbo àwọn nǹkan náà ni mo ń jẹ́ káyọ̀ pé bẹ́ẹ̀ bọ́ ń gbá bá pé bẹ́ẹ̀ láǹkàrà ayé ọba fi kó dọ̀tí náà. ẹ jẹ́ kálukú pọ̀ bàálù ẹ̀ lé ẹ jẹ́ ká gbórí tẹ́lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ń pa lúẹ́lúẹ́ kí lónìí ńlọ́jọ́ kan dẹni yẹ̀yẹ́. ẹ ò gbà tí olúwo tó pákéjà rẹ̀ lórí àga ìṣàkóso olúwo ní ìsìn ta ni olúwo káàkiri àgbáyé ta ni ọkọ̀ yẹn olúwo tí ó ń dé ìbò. ṣé n tó kù ní kẹ́nìkan wà lórí àga ọba kọ́ wa máa ṣe bíi dánbẹ̀ ẹ mú yẹn tàn lónìí ní Amẹ́ríkà lẹ́ni tí ìwà fẹ́ jẹ president lamẹ́ríkà nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ wà nínú blueprint ẹ tó gbọ́dọ̀ wà nínú agenda ẹ tó gbọ́dọ̀ fi ṣe campaign tó fi dìbò fún ọ ní pé ó jẹ́ kó yé wọn wípé wàá jagun fún Amẹ́ríkà wàá gbẹ̀tọ̀ àwọn ọmọ Amẹ́ríkà fún gbogbo ibikíbi tí ọmọ Amẹ́ríkà bá wà lágbàáyé òní gbà kẹ́nìkan kọ́ fọwọ́ lágbà wọn lójú. Amẹ́ríkà ó sì wà nípa aṣáájú gbogbo apá ààrẹ lọ́sà tí wọ́n fi wà nípa aṣáájú ní tí wọ́n fi dìbò fún Amẹ́ríkà nìyẹn o. even kọ́sà àlejò ló fẹ́ fún ọ láwọn nǹkan yẹn òní wá dìbò fún. ẹni tí ó bá jọba lọ́yọ̀ọ́ kò ní jọba dèdèrè o kò ní jọba tí ó mọ̀ gbọ́n o. ẹni tọ́tọ́ náà dárìn torí ìlú jagunjagun ń lọ yọ. bákan náà ẹni tí ó bá sì jọba nílé Ifẹ̀ tí ó bá lè ṣètùtù kó bọ̀rìṣà kó tu àwọn onílẹ̀ òun lọ́ba tó gba Jésù kò sáàyè ò ní Ilé Ifẹ̀ o. ọba yòókù lè mọ̀ ṣe Islam kọ́ mọ̀ di sẹ́wù kọ́ mọ̀ di ẹ̀mí àgọ́mọdé kọ́ mọ̀ dàwó kò sí tó kan Ilé Ifẹ̀ àtọ̀yọ́ pẹ̀lú yẹn. tí jagunjagun bá wá hàt bí ológun ẹ mọ̀ bù kí lè ń bù fún ntọ́ bá lórí ìtẹ́ni nígbà pé òun ò ní ṣe kò ní ìdíkọ́ tẹ́rí sọ̀bọ̀ yọ. kò ní ìdíkọ́ tẹ́rí sọ̀bọ̀ yọ rárá. ẹ fún oníkálukú lẹ̀ àwọn bàbá yìí mọ̀ bọ́n ṣe bára wọn ṣe. wọ́n mọ̀ bọ́n ṣe bára wọn ṣe òye yé wọn wọ́n gbọ́n jù yín lọ wọ́n gbọ́n jù mí lọ wọ́n gbọ́n jù wá lọ. ẹ padà níbi ìranù ẹ jẹ́ wáṣẹ́ mi ṣe. lọ́wọ́ dò tí wa ìlú yóò ní bàjẹ́ yóò da ṣùgbọ́n o ipa tó o bá kó ayé ò ní gbàgbé o lónú sí o ipa tó o bá kó ayé ò ní gbàgbé ẹ àti pé sẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ti ń la mi
ọ̀pọ̀lọpọ̀ kan tí ń bá mi sọ gan pé kí n fi iṣẹ́ yìí sílẹ̀ wọ́n ní ó wù mí pọ̀ ni aláwọ̀ mọ̀ pé ó wù mí pọ̀ but iṣẹ́ yìí ti fẹ́ la mi àwọn tó kóra wọn jọ díẹ̀ ní ìsìn báyìí wọ́n kàn ṣe ìrànà dán bẹ́ẹ̀ ni iṣẹ́ yìí ti fẹ́ la mi so ẹjọ́ tó yọ lọ́hùn tó bá yẹ pé tòótọ́ bloggers radio presenter television presenter akéwì akọrin àwọn tó ń ṣe fíìmù àtàwọn tó tún kù tẹ́ ń fún oríṣiríṣi orúkọ tẹ́ pé wọ́n gbà wá gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ ní gbogbo wa ẹ jẹ́ ká ronú ipa wa tá à ń kó àwọn bàbá tó ti kéwì ẹ̀yìn ipa tó ń kó kò tán lórílẹ̀ o yẹn yóò sí láwọn ọjọ́ kẹ́yìn kọ́pì fọ́tò bàbá wọ̀ ni kẹ́ kọ́pì fọ́tò bàbá wa kì í ní ká dì mọ́ra wọn nínú fọ́tò kọ́mọ́jẹ́ pẹ́rọ gan ni kẹ́ wá ní pé àdúpẹ́ o àwọn bàbá wa ti ń dì mọ́ra wọn o kẹ́kà post ẹ̀ èèyàn sì mọ̀ ṣe yẹ kí wọ́n náà wà mọ̀ rí wọ́n mọ̀ rẹ́rìn wẹ́rẹ́wẹ́rẹ́ ni pé àwọn ọmọ ìyá wèrè o ẹ̀la ń dì mọ́ra wa náà wà mọ̀ rò pé ẹja lọ dì mọ́ra wa ń tòótọ́ ṣùgbọ́n bàbá ọlá mi kò kí wọn ó wù wọn báyìí ó wù wọn kọ̀rọ̀kọ̀rọ̀ ó mú kíní kan mọ́ra wọn ẹlòmí ó sì dòkútú mọ́ ọdọ́gbọ́n sọ̀rọ̀ ẹsẹ̀ ń dùn wọn ni sẹ́nu ń dùn wọn ni sójú wọn fọ́ ni kí ni èwo ni wèrè ṣé ọba lọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ́ ń tàn ẹ́ gbogbo àìlẹ́kọ̀ọ́ yẹn ní jẹ́ kéèyàn kan sáré gbà mí díẹ̀ láyé ẹlòmí mọ́ bàjẹ́ díẹ̀ láyé ẹlòmí mọ́ bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yóò ṣe forí gbárí ìdí òye nìyẹn àìmọye nǹkan tó ń jẹ́ ara tó jẹ́ pé bóyá tó o bá ti ro nǹkan burúkú pẹ̀lú wọn tàbí fẹnu sátà àwọn ayé rẹ̀ ó sì máa rún díẹ̀ ìwà mọ fọ́tò ń jẹ ifá wo lọ ń jẹ sóòlù ogun wo ló ń ṣe ọlọ́run níjọ́ bàjẹ́